Aláròye máa wí o. Àwọn afẹ̀míṣòfò tún jí àwọn ọ̀gá iléeṣẹ́ ìjọba mẹ́fà gbé lọ. Títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ làwọn agbófinró orílẹ̀-èdè yìí ṣì ń wá àwọn ọ̀gá àgbà mẹ́fà kan tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sọ́rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí, ìyẹn Ministry of Defence, tó wà nílùú Èkó, táwọn agbébọn yìí jí gbé sá lọ lásìkò tí wọ́n ń lọ ṣèdánwò láti gba ìgbéga lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n ń ṣe. Àwọn mẹ́fà ọ̀hún ni Abilékọ Ngozi Ibeziakor, Abilékọ C.A. Ladoye, Abilékọ J.A. Onwuruzike, Abilékọ C.A. Emribe, Abilékọ C. Helen Eziakor àti Abilékọ Catherine O. Essien. Aláròye gbọ́ pé ọjọ́ Ajé Monday, ọjọ́ 11 oṣù kọkànlá ọdún yìí làwọn òṣìṣẹ́ ìjọba náà gbéra kúrò nílùú Èkó tí wọ́n ń lọ sílùú Àbújá fún ti ìdánwò náà. Nígbà tí wọ́n máa fi dé agbègbè kan nípínlẹ̀ Kogi láwọn agbésùnmọ̀mí kan tí wọ́n ti ń dúró dá wọn lọ́nà tí wọ́n sì kó gbogbo wọn wọnú igbó ńlá kan tó wà lágbègbè náà lọ. Ààrẹ ẹgbẹ́ àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba, ìyẹn Senior Civil Servant of Nigeria, Shehu Mohammed, fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 12 oṣù kọkànlá ọdún yìí pé lóòótọ́ làwọn agbébọn ti jí àwọn ọmọ ẹgbẹ́ náà mẹ́fà gbé lásìkò tí wọ́n lọ sílùú Àbújá fún ìdánwò láti gba ìgbéga lẹ́nu iṣẹ́ ọba. Àtẹ̀jáde kan tí akọ̀wé ẹgbẹ́ náà, Joshua Akpebo, fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣàlàyé báyìí pé àwọn mẹ́fà tágbésùnmọ̀mí náà jí gbé jẹ́ ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ọba. Wọ́n lọ sílùú Àbújá fún ìdánwò láti gba ìgbéga lẹ́nu iṣẹ́ ni. Nígbà tí wọ́n dé agbègbè kan nípínlẹ̀ Kogi, láwọn agbésùnmọ̀mí yọ sí wọn látinú igbó tí wọ́n wà, wọ́n sì jí gbogbo wọn gbé sá lọ. Wọn kò tí ì pè láti sọ ohun tí wọ́n fẹ́ gbà. Lóòótọ́, ẹ̀ka iléeṣẹ́ ìjọba níbi táwọn tí wọ́n jí gbé yìí ti ń ṣiṣẹ́ ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ṣùgbọ́n wọn kò tí ì rí àwọn ẹni náà gbà sílẹ̀ láhàámọ́ àwọn agbésùnmọ̀mí náà báyìí. Ẹgbẹ́ náà wá rọ ìjọba pé kí wọ́n fòpin sí báwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ọba lórílẹ̀-èdè yìí ṣe máa ń lọ ṣe ìdánwò láti gba ìgbéga lẹ́nu iṣẹ́ ọba nílùú Àbújá nígbà gbogbo. Wọ́n ní ipò aburú tí orílẹ̀-èdè Nàìjíríà wà lásìkò yìí nípa ètò ààbò kò dáa rárá, àti pé kírú nǹkan báyìí má bàa wáyé mọ́ lọ́jọ́ iwájú, kí ìjọba àpapọ̀ jẹ́ káwọn òṣìṣẹ́ wọn gbogbo máa ṣe ìdánwò láti gba ìgbéga láwọn ìpínlẹ̀ tí kálukú wọn ti ń ṣiṣẹ́ báyìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.